àwọn Yorùbá lọ wọ́n bọ̀ wọ́n ní ilé la ti ń kó ẹ̀ṣọ́ ròde. Yorùbá náà ló sọ wípé díẹ̀ lọ́wọ́ ọmọ tó yọ ọmọ burúkú, púpọ̀ lọ́wọ́ òbí ẹ̀. Ṣẹ́rí a lè máa sọ bó ṣe wùn wá o, àmọ́ mo fẹ́ kó yé wa wípé títọ́ ọmọ àti ilé ló ti bẹ̀rẹ̀. Ìwọ̀nba òun ni ti ilé ìwé. Tá bá tún àwọn ọmọ wa bí ó ti tọ́ bí ó ṣe yẹ. Bó tilẹ̀ jẹ́ wípé àwọn ọmọ míì wọ́n máa ń yà pátá bó tilẹ̀ jẹ́ wípé àwọn òbí wọn tọ́ wọn. Àmọ́ ní ayé òde òní tá wà yìí, ọ̀pọ̀ òbí ni wọ́n ń wá àti jẹ àti mu. Wọ́n dẹ̀ sọ wípé ilé tá bá fi tọ́ ọmọ, èrè òun ló máa wo. Ṣẹ́rí jíjẹ múmu tá à ń wá káàkiri yẹn, èyí tí kò jẹ́ ká ráyè àwọn ọmọ yìí, ó ń dá wàhálà púpọ̀ sílẹ̀. Mo sọ fún wa, mo ná ọmọ ọdún 10, ọmọ ọdún 11, ọmọ ọdún 12 sí 13 wọn ò nílò fóònù, Android phone tó ní internet. Kí ló fi ń ṣe? A máa sọ wípé ọ̀làjúdé à ń kẹ́ wọn ni àfẹ́jẹ́ kọ́ wò ta. Ṣé bó ṣe tọ́ wa nìyẹn? Ẹ jẹ́ ká mójútó àwọn ọmọ yìí. Ẹ jẹ́ ká mọ irú àwọn ọ̀rẹ́ tí wọ́n bá rìn. Ẹ jẹ́ ká mọ irú nǹkan tí wọ́n ń ṣe. Pàápàá jùlọ a ní láti súnmọ́ àwọn ọmọ wa. Tí nǹkan bá ń ṣẹlẹ̀ sí wọn, kí wọ́n lè ní ìgbójúgbóyà láti wá bá wa wípé mo lè sọ fún bàbá mi, mo lè sọ fún ìyá mi. Mo padà sí ọ̀rọ̀ orí fóònù yìí. Tí ọmọ yín bá nílò láti ṣe assignment, iṣẹ́ àmúrelé, ẹ fún wọn ní fóònù títí yín. Ẹ mọ́nítọ̀ wọn, ẹ rí wípé ẹ wà ń bẹ̀. Ṣé ọmọdébìnrin àtàwọn ọmọkùnrin tá à ń sọ yìí, a rí wípé àwọn òbí wọn ò bójú wẹ̀yìn nípa ọ̀rọ̀ fóònù tí wọ́n fún wọn. Nítorí pé eventually wọ́n find out wípé ìkan náà ọmọ èyí tó jóbìnrin ó ní Facebook account, ó ní TikTok account tó ń post oríṣiríṣi síbẹ̀. Ẹ̀dọ̀ mọ̀ wípé ọmọdé ni, ìwọ ọmọdé ló ń wù. Kí wá ní ipa tí àwa òbí ń kó gangan? Ṣé ká kọ̀ fún wọn lóúnjẹ ni àbí ká raṣọ fún wọn? A ní láti mójútó àwọn ọmọ yìí nítorí pé àwọn ni ọjọ́ ọ̀la wa. Gẹ́gẹ́ bí mo ṣe sọ, díẹ̀ lọ́wọ́ ọmọ tó yọ ọmọ burúkú, púpọ̀ lọ́wọ́ àwọn òbí. Àwọn òbí a níṣẹ́ láti ṣe o, gidi gan ni a níṣẹ́ láti ṣe. Nígbà tí àwọn ọmọ ìbá ń la nǹkan kọjá, ó yẹ kí wọ́n lè wá sọ fún wa wípé báyìí ni. Àwọn òbí a níṣẹ́ láti ṣe. Ilé ìwé náà kẹ̀dẹ̀rẹ̀ iṣẹ́ pọ̀ lọ́wọ́ wa nítorí pé ilé ìwé òun ni ilé kejì ọmọdé. A ní láti mójútó wọn. A ní láti ṣe ohun tí ó tọ́ àti ohun tí ó yẹ. Gbogbo wa àti ìjọba àti gbogbo ará àdúgbò la máa mú ọwọ́, la máa sowọ́ papọ̀ láti tọ́ àwọn ọmọ yìí. Ọlọ́run yóò sì ràn wá lọ́wọ́. A ò ní jẹ̀bi lórí wọn o. Ẹ ṣé.